jọ bí ẹ bá ti pàdé fídíò ẹ máa bá mi share mo gbàdúrà fún gbogbo abiyamọ ayé ò ní fi kú ọmọ ṣe ọ̀rọ̀ ẹjọ ẹ máa bá mi share mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run alààyè. With all due respect sir ṣe nǹkankan. àbí bóyá ẹ̀gbọ́n yín lẹni tí wọ́n bẹ́ orí ẹ̀ àbí ìyá yín òun ni principal tó wà bẹ́ẹ̀ ṣé ẹ má lè sọ pé ẹ fẹ́ ró dẹ́dẹ́ ẹ fẹ́ kàn dúdú kí ni nǹkan tó ń dùn nínú wa gan tó jẹ́ pé kò kàn mí ó bá ti Yorùbá jẹ́ pọ̀ jù. ẹ kú dídí àsìkò yìí ni. dídí àsìkò yìí ni gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí kò jẹ́ tuntun mọ́ pé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti rí fọ́nrán tí àwọn arábí tí wọ́n fi léde láìpẹ́ yìí ohun tó pọ̀ ó dìrọ̀ mọ́ fọ́nrán yẹn condition tí àwọn arábí wà tí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n wà kì í ṣe condition tó dára rárá ẹ gbọ́ bí wọ́n ṣe ń ra wẹ́bẹ̀ sí ìjọba ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn olùkọ́ NUT a mọ̀ wípé ẹ̀yin náà ti gbìyànjú a lè sọ àwọn ìgbésẹ̀ tẹ́ ti ń gbé lábẹ́lẹ̀ ẹ ti ń ṣe sọ́tún ẹ ti ń ṣe sósì ṣùgbọ́n ẹ gbìyànjú woman yẹn dìídì specifically ó mẹ́nuba ọ̀rọ̀ yín so ẹ dìde ìrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà tẹ́ lè fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ yìí ẹ gbọ́ tí ìyá yẹn tuntun sọ wípé wọ́n ti mú èèyàn kan láàárín àwọn o kó má jẹ́ wípé wọ́n tún fẹ́ ṣekú pa ẹni yìí bí wọ́n ṣe ṣekú pa Mr. Michael torí ọ̀rọ̀ yìí ìjọba gbogbo ẹ̀ ó dá lé yín lórí ẹ gbìyànjú ẹ sapá yín láti tètè rí pé àwọn ọmọ yìí wọ́n di gbígbà padà ẹ gbọ́ bí àwọn ṣe sọ pé kí wọ́n fọ́ sí wọn ní pé ohun tí wọ́n bá fẹ́ kí wọ́n provide fún wọn pé they should negotiate with them